ẹ̀yin ènìyàn wa ẹ wá jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí Súrì Ìlúpéjú sọ nípa gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátá ẹ dákun ṣé nǹkan tí gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ṣe ń tán ṣe fún Súrì yìí ìjó dára àbí kò dára bí? Ẹ jẹ́ ká gbọ́rọ̀ náà lẹ́nu Súrì Ìlúpéjú fúnra rẹ̀. Ẹ jẹ́ ká máa tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa share, ẹ máa bá wa comment. Gbogbo ọwọ́ tẹ́ bá fi ń share rẹ̀ ẹ̀ ní fọwọ́ náà gbọ́mọ sí i. lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo alátìlẹyìn ọ̀rọ̀ òṣèlú ni nígbà tí a ti wà pẹ̀lú Ṣèyí Mákindé àti 2015 àkọ́tẹ́sì àwọlé nígbà tó di 2019 àpàdà àkọ́tẹ́sì wọlé Ọlọ́run pé kọjá olúborí ọwọlé àṣejọba yẹn lọ nígbà tó di tí sáà yẹn tẹnubodò àtúnpadà relent yẹn ní 2023 Ọlọ́run sì tún ṣe àmì àwọlé so Ṣàìdé ni ó pe ọ̀gá wa Alhaji Mukaila Lamidi Ọ̀ṣùlárì pé iṣẹ́ ti yàtọ̀ àwọn tíkẹ́ẹ̀tì kan wà sí àwọn òkùnkùn iṣẹ́ tẹ́lẹ̀ sí rẹ̀ tíkẹ́ẹ̀tì ẹyọ kan ni à ń já fún ọkọ̀ kan ẹni mọ́tò one each ticket ni ó gbà ó wá kú tíkẹ́ẹ̀tì dé ó ń lọ bí 15 òpè kan láago wọn sàkó gbẹ lóṣìṣì ọ̀gá ní mo lè ṣe bó làwọn ti fẹ́ ṣe bó làwọn ti fẹ́ tà fún àwọn eléyìí tí ò ní di ìṣòlẹ́nu ṣùgbọ́n wọ́n jẹ́ ká máa ṣe bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ tára fi dẹ àwọn ọmọ aráàlú àti dráìvà ìyẹn ní ọ̀gá sọ àdẹ̀kú òǹbẹ́ ní mítò yẹn ibi ìjọ kejì ọ̀rọ̀ tẹ́ wáyé pé kọ́gọ́ lọ resign pé tọ́gọ́ bá resign tójú ẹ̀ bá rí kò fara mọ́ so à ń bá lọ ìjọ tí wọ́n búra fún gangan ní May 29 ńlọ́wọ́ à ń ṣe àjọyọ̀ yìí pé àwọlé gómìnà adáná sí gbogbo àti pátí lọ́wọ́ ni wọ́n kó ogun dé wọ́n jẹ́ bá ogun everything jẹ́ ní hòtẹ́ẹ̀lì ọ̀gá wọ́n kó gbá wọn káwò wọ́n kó ogun everything wọ́n kó ogun ẹ̀ lọ pé wọ́n ṣe bó ṣe wù wọ́n so àgbà ó kálukú gbalé ẹ̀ lọ so wọ́n gbéjọba fún sẹ́kítírì ọ̀gá ìyẹn Wàsíù Ọmọlẹ́wà tọ́mì ó tẹ́wọ́ gbà wọ́n àwọn bíráṣì yòókù àtàwọn tájọ́ ṣiṣẹ́ wọ́n tẹ̀lé lọ ṣùgbọ́n èmi dúró nígbà tó ga ò lọ nínú ò lè bá wọn ṣiṣẹ́ o àdèlọ́lé wa títí wọ́n padà àrẹ́sì ọ̀gá ẹ̀ wọ́n ti mọ́lé ọdún 3 sẹ́yìn àwa náà wà lù ó kálukú ń bà tiẹ̀ lọ ọdún 3 àti nǹkan kan sẹ́yìn láti jọ fira wálẹ̀ ojú bí oṣù 5 sí 6 lọ́sìn tí ọ̀gá Oríyọmí jáde àtijọ́ ṣiṣẹ́ fún wọn náà nígbà yẹn náà ni ọ̀dà mo dẹ̀ wá darapọ̀ mọ́ wọn bí mo ti dáràn nìyẹn o ó sì ránṣẹ́ wá pé ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ ìyẹn tó bá ọ̀nà tó yí bu wà ìbá ń pèlè SSF ọ̀ràn wa pé ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ kí n wá n lè wá o mi ò lè wá ó yẹ di báyìí báyìí nìyẹn pé mi ò lè wá ó fi mí lẹ̀ pẹ̀lú ibi tí mo wà lọ́wọ́ gbàdúrà wa so ó tún padà wà ránṣẹ́ wá tó bá ránṣẹ́ wá ègé pé tí mo bá kọ̀ tí mo lẹ́yìn tí máa tẹ̀lé nìyẹn tójú yẹn bá rí kí n fara mọ́ pé àwọn mẹ́sì mi dáhùn wọ́n lè ṣe fún sí mi rí mọ́ ṣe fọ́gà ní nǹkan kan náà mi ò tẹ̀ ká sí tẹ́lẹ̀ kì í tọ́ wáyé pé àwọn mẹ́sì mi dáhùn fún pínlẹ̀ so sá lọ ó tiẹ̀ ti ń gbó sírísí bí kí wọ́n sọ pé wọ́n ní DSS ọmọ wá mi kí wọ́n ní kíní kan wá mi kí sáà ń bá a lọ títí ó ṣe di ọ̀ndì lẹ́wọ̀n oṣù kẹfà yìí èmi jáde lọ àwọn ọkọ̀ mi láti May 29 ní gbogbo wọn ọ̀jẹ̀ ní ẹ̀kan òṣìṣẹ́ wọn kó gbogbo wá sílé wọn lé wọn gáràjì
àṣìṣe ẹjọ́ kan náà ìjọba tuntun tí wọ́n ní tá a ṣe wọlé so a sì gbà fọlọ́ ó káwọ́ ọkọ̀ yẹn wálé mo kó wọn sínú ilé tó bá sáfẹ́rẹ́ nígbà tó bá ní ìdí ìgbìyànjú kan ó bá wà wà gbé fún wọn wọ́n fi ṣiṣẹ́ so à ń ṣe bẹ́ẹ̀ àti bó ṣe di ọ̀dìlẹ́mọ̀ oṣù kẹfà yìí èmi náà wakọ̀ lọ sí Èkó mo sọ yẹn lọ sí Èkó pé màá sun Èkó máa lòdù wá sí Ìbàdàn àti bó ṣe dòru táwọn tó wà nulẹ̀ pé mi pọ̀ ọlọ́pàá wà nulẹ̀ fún kẹ́nẹ̀ wọ́n wà nulẹ̀ o wọ́n wọlé wọ́n jí àwọn jáde so wọ́n já lẹ́kùn wọ́n bírèkì gbogbo lẹ́kùn nulẹ̀ wọ́n kó àwọn ọmọ yẹn wọ́n mú wọn káàkiri nulẹ̀ wọ́n sá sí nulẹ̀ gbogbo wọn sá sí gbogbo everything wọn rí anything wọ́n wá káwọn ọmọ yẹn jáde padà síta wọ́n ní ká dojú bolẹ̀ lẹ́yìn ṣẹ́jú bí ọgbọ̀n ṣẹ́jú nǹkan kan sá wọ́n ní káwọn gbójú sókè nǹkan wo tán bá nínú ilé àwọn èmi dẹ̀ rí mi ò ní nǹkan kan nínú ilé ọlọ́run báyìí lọ́mọ pèsè mọ́tò mò ń ṣe láti lẹ̀ mo tó ń wa mọ́tò àwọn ọmọ ẹgbẹ́ kìí sínú ilé àwọn ẹ̀ ti rí ilé o àwọn kọ́ ni àwọn ní gbogbo tẹ intanet sọ tẹ kó lẹ́yìn pé kìí ṣe ọ̀dọ̀ àwọn kankan wà wò pé wọ́n ṣàkóso gba àwọn ọmọ yẹn first ball mi wà nù ilé tó sùn wọ́n mú un náà mọ́ wọ́n kó àwọn ọmọ mẹ́rin tó ń bá mi wakọ̀ wọ́n kó wọn lọ bó ṣe di àrọ́jọ́ kejì báyìí kí n tiẹ̀ máa bọ̀ kí wàá sí wọn pé kí ló dé nani wọn tó ti padà wà nílé o láàárọ̀ ọjọ́ kejì ní àárọ̀ kó mọ́tò wà wọ́n bẹ̀rẹ̀ sí kó ogun ẹrù wọ́n kó everything tẹ májá tẹ mẹ́ran gbogbo dọ́kúmẹ́ǹtì everything gbogbo mọ́tò tí mo ní nílé mo fi ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn ọkọ̀ tí mo fi ń ṣiṣẹ́ gbogbo ní wọ́n kó ogun ẹ lọ ètí ò lè rìn wọ́n wọ. kí ni ìtumọ̀ ogun ilé ọkùnrin yẹn lọ tó bá wọn mt ogun nulẹ̀ tẹ mọ́ fóòmù tẹ má ga àjòkò tẹ mẹ́ni tí wọ́n ṣe nǹkan kan kù bójú mo ní pátápátá ni ẹ kó lọ. irú kí lélẹ̀ ọlọ tó dá nígbà tó fi dijọ́ kẹta àbíjọ́ kẹrin wọ́n ti mú tata píláwà wọ́n ti wo ogun ilé dànù ó bá ogun kan tí mo ní wọ́n bàjẹ́ mi ò kí n sọlé bó jẹ́ kó wá lólé mi kí mo ní wọn kó nǹkan wá wọ́n fi rókù mi ní o wọ́n fi rókù wọn fi sàpò bá òṣèlú ní o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ gbà mí o ní kí n kíkọ́ àwọn ọmọ aráyé wọ́n ṣàánú mi kan gbà mí kò sẹ́ni tí ó mọ̀ mí ní oúnjẹ onímọ́tò ní mi o lọ́ọ́ mọ̀ jẹ́ ká síyàn tẹ̀lé o ní tí mo mọ̀ bẹ́ẹ̀ náà nìyẹn o mi ò ṣe nǹkan kan mi ò dáràn o mi ò gbogbo ọjọ́ sọ mi ò mọ nǹkan kan parẹ́ sí ọwọ́ mi mò ń ṣe. To the supporters of Suri Ilupeju and Oriyomi Hamzat, no amount of victimization from any camp will stop the mandate of the people. Adúpẹ́ f'Ọlọ́run nínú gbogbo nǹkan kásá máa dúpẹ́ f'Ọlọ́run sẹ́rí wọ́n wọlé wọ́n wó gbà yẹn kò pé ká má débi tá à ń lọ kò sẹ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́tì ṣùgbọ́n Ọlọ́run ti bá wa ṣe Ọlọ́run bẹ lẹ́yìn Oríyọmí Ọlọ́run nífẹ̀ẹ́ Oríyọmí kò pé rẹ̀ àwọn èèyàn ló pè Ọlọ́run dẹ̀ fọwọ́ sí ẹ̀ẹ́dẹ́tì sẹ́rí ilé tí wọ́n wó ilé ọba tó jó at the end of the day ilé tó tún dáa jù báyẹn lọ lọ́ba tó la yóò tún kọ́ fún Ìlúpéjú agbára Ọlọ́run tí gọ́vnà Oríyọmí Hamzat 2027 kò sí ní tó lè yẹ ní tí wọ́n rí wọn sọ́ra wọn dà ilé tí wọ́n rí wọn owó ní tí wọ́n rí wọn ó ṣe ìlérí Ọlọ́run ní ti Oríyọmí Hamzat kì í ṣe agbára kankan sóríyọmí lágbára kankan ni ìlérí Ọlọ́run ni yóò dẹ̀ ṣẹ ní táwọn aráàlú fẹ́ nìyẹn ní táwọn aráàlú fẹ́ ọ̀dọ̀ Oríyọmí làwọn aráàlú fẹ́ torí Oríyọmí kò máa ṣe sìn ló ti wá òkè kándídéètì wo ló tó wà lọ́yọ̀ stéètì lẹ́yìn Oríyọmí ká sọ ká gbọ́ kò sí torí pàwọ́ à ń jẹ́ sọ̀pọ̀tà Oríyọmí làwọn fi sọ̀tọ̀ sọ ẹni tó bá lè jáde tó lè sọ pé kándídéètì kan báyìí ló tún wà lẹ́yìn Oríyọmí lọ́yọ̀ kó jáde kó sọ understand kándídéètì wo ló fẹ́ já òkè ní sìn àṣẹ́lẹ̀ wo ni wọ́n ní táràlú ìdìbò fún wọn kí wọ́n jáde wọ́n sọ nígbà tó tẹ̀lú dé nísìn wọ́n sáré gbẹ́bọ́ o wọ́n lọ gbá wọ́n lọ àwo wọ́n lọ kòkó bàbá sásùn kiri wọ́n sáré ṣe tí ọ̀yẹ́ wọn ṣe èyí tí wọn ò ṣe láti bí ọdún 5-6 sẹ́yìn
wọn ò máa ti borí ọmọ tí ń ṣe bọ̀ ni ọmọ aláìní ìyá kò níye ìyí táwa àrí táwa fi wá nìyẹn kò ń ṣe borí ọmọ kọ̀ lẹ́tà sí wa kọ̀ wẹ́rò àwọn èrò ni wọ́n wá bá èmi gẹ́gẹ́ bí ẹnìkan Abbas Akínọlá alias 1 minute n ò ní kọ́yìn síbi táyé kọjú sí lágbára Ọlọ́run ìyí tá a jẹ́ ń fẹ́ lọ́yọ̀ state lọ́lọ́run ó ṣe. inú mi dùn gan pé ṣe pé ọ̀gá mi tún lè padà wá